Àkọ́kọ́ òní ti Yinka Tnt. Yinka, mo expect pé wàá gbọ́n ju bó ṣe sọ̀rọ̀ yẹn bó ṣe ń ṣe lọ. Tí many of the actress àti actors ni wọ́n máa ń wà ní orí social media tó máa sọ pé wọ́n máa rí wọn ò ní sọ̀rọ̀, but for you to come out kó máa sẹ́ pé ìwà àti Obesere ẹ fẹ́ ra kọ́kọ́ bọ́ta, kò sí àwọn kan tó rí ẹ, ẹ fẹ́ kú nítorí pé mo fẹ́ fún Obesere, you know. Ó dẹ̀ wá bọ́ síta, ó dẹ̀ wá ń push narrative yẹn ń push jáde, kẹ wá lọ rí wo, ẹ lọ sórí YouTube kẹ rí bí mo ṣe introduce you in fact you fall my hand yakata. Ó fall hand mi ò mọ̀ pé bó ṣe bá ń sọ pé o gbọ́n, bó ṣe máa ń sọ pé o ṣe tó pé o lè bá wọn play irú game yẹn, kó bá sọ pé o fẹ́ Obesere wà tó Obesere jọ act film. O ní láti sọ̀rọ̀, wàá jẹ́ káwọn èèyàn kó máa speculate pé kìnnìkan tí fíìmù yẹn bá dẹ̀ jáde ibi tó ti act yẹn, àwọn èèyàn á dẹ̀ wá rí pé now o act film ni. O dẹ̀ àwọn gullible fans àwọn fans tó jẹ́ pé orí wọn pé wọ́n wà gullible, wọn náà mọ̀ wọ́n náà pa àwọn fans you know. Wàá dákẹ́ several times náà ti gbé Lizzy Anjorin tó sọ pé nípa ìlú fẹ́ tó yẹ pé inú fíìmù ni wọ́n dẹ̀ ti jọ ṣe, wọ́n máa ń dákẹ́, wàá dákẹ́, wàá jẹ́ káwọn èèyàn kó máa speculate, wọ́n á máa speculate lọ. Ó ní sọ̀rọ̀ pẹ̀ tó bá ń ṣe show tí wọ́n bá tiẹ̀ ń sọ pé a máa rí ìwà tó Obesere tẹjọ́ ń ṣe gbá tẹjọ́ ń ṣàwò, ò ní sọ̀rọ̀. Tí fíìmù yẹn bá wá jáde, wà push narrative yẹn, ẹ lọ bá mi wo fíìmù yìí o, ẹ lọ ṣe o, ọ̀tọ̀ wá bọ́ síta nìyẹn ìwà àti Obesere o, òun ò ní sọ kìnnìkan. O mú àwọn fans o mú wọn ní mugun, ó ṣòpé mugun fúnra ẹ nìwọ fúnra rẹ, because tó bá feed on vulnerability of àwọn èèyàn kódà. You are a mental health nurse, for crying out loud. How can you do that to your fans? Misleading genuine people tó believe nínú ẹ, tó dẹ̀ jẹ́ pé nǹkan tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ kú àtòbò ló ń sọ. Yinka tó ń sọ̀rọ̀ kú àtòbò, tó dẹ̀ ń sọ̀rọ̀ tó pé wọ́n wà lára wọn tó wà advocate pé obìnrin lè fẹ́ ọkùnrin lè fẹ́ ọmọ ìyàwó mẹ́fà, kò burú rárá. You know that àwọn èèyàn wọ̀nyí they believe in you and you fold their hands. Kì í ṣe bọ́ ṣe ń ṣe nìyẹn. You are a really paranoid person. Wọ́n gan ló wà paranoid tó ní double personality. Ìwọ gọ́gọ́ ló wà how can o de wá push ẹ̀ on paint ẹ̀. And exactly òun náà ni Dorcas olórí burúkú ọmọ òṣì ọmọ rádaràda. Òun náà ni ẹ̀yin méjèèjì ẹ wá sọ̀rọ̀ ayé di ajá, ẹ sọ̀rọ̀ ayé di olórí burúkú kọkalẹ̀ sí orí ìkànnì yìí. Ìwọ tó tiẹ̀ wá jẹ́ mental health nurse, tó jẹ́ professional, wá mú orí àwọn vulnerable people tó wà under ẹ, àwọn tó jẹ́ pé à ń bẹ Ọlọ́run fún, tí wọ́n look up to you. You twisting their brain, you are manipulating them, all because you want them to go and watch your nonsensical YouTube drama that you are doing there. Ṣe yẹ dáadáa, wọ́n sọ fún ẹ, kúkú gbọ́rọ̀ èèyàn, gbọ́ advice. Ẹnikẹ́ni tó bá kọ́ ẹ níyẹ, ó kọ́ ẹ ní rubbish, and you are pulling down your brand yourself. Tiẹ̀ ní brand tẹ́lẹ̀. You are pulling down your brand. Ní. You don't have it. Because wàá máa Ganusi àwọn nǹkan tí ò kàn ẹ́. Àṣẹ o máa ń tàgẹ̀rẹ̀ ara ẹ̀ máwọn èèyàn kò lè for you kò lè mi mọ̀ bó ṣe máa sọ ní Yorùbá. You are tagging yourself with people because you want to use people. You've used me enough on this social media. Not until you
tí Lizzy Anjorin tó face ni mo tó mọrú èèyàn tó jẹ́, that you are a user and so you are using your fans again, but it's not nice. It's not nice. You don't have the spirit of can you believe it? You don't have the likability factor. And you think pé wọ́n nìkan ló gbọ́n ní gbogbo ayé. Eléyìí tó ṣe yìí ó wà despicable. Tó bá pé èèyàn kan ló ṣe, wàá ti gbé ẹnu ẹ yẹn, wàá ti gbá Ganusi, wàá ti ṣẹ́rí, wàá ti máa fẹ́ fún. On social media. You are a disgrace to nursing profession. For you to push that narrative tí ó dẹ̀ jẹ́ pé ó hacked ni. There's not something, what you call, there's nothing in becoming a second wife or a fourth or fifth or sixth. Kò sí nǹkan kan tó bá wá. Ṣé ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá ń sọ ń sìn? Obesere o, òun fún Obesere o, kẹ lọ gbárí mọ́lẹ̀ o, kìnìkan ẹ lọ wò lórí YouTube o, bó ń ṣe fún Obesere o, tó ń ṣe introduce ẹ̀ sí family o, tó ń ṣe gbogbo ìwú ẹ ságbo. Obesere ò lè fẹ́rù ẹ. Wọ́n fọ́ ni. Obesere you are not wọ spec Obesere. Àwọn amọ̀rọ̀ àwọn tó Obesere ń fẹ́. Wọ spec ẹ̀ rárá. Ó kàn bọ́ sórí kinní. So àwọn narrative tó máa ń push àṣẹ irọ́ ni, irọ́ ló bá dé. Ṣe bẹ́ẹ̀ f'Olú ọmọ ńgbà tó ń sọ tó tẹ̀ jẹ́ pé speculation wá tí ìyá ẹ olórí burúkú Dublin, ìyá ẹ tó ń sunkún lọ bá olórí burúkú Dublin aṣabikiri tó sọ fún ẹ pé MC Olú ọmọ bu ẹ tó describe òbu ẹ. Ṣe push narrative yẹn gbà yẹn. Wàá kọ̀ dákẹ́, wàá jẹ́ káwọn èèyàn kọ́ máa speculate. Ṣé Yinka fẹ́ Obesere lóòótọ́ ni? Ṣé Yinka fẹ́ kíní kan lóòótọ́ ni? Wàá dákẹ́, wàá máa ṣe another topic lọ, wàá gbójú kúrò bẹ́ẹ̀, wàá ṣe bẹ́ẹ̀ ni pé o rí. And you came out and start pushing nonsense narrative. Obesere ẹ lọ gbárí mọ́lẹ̀ tó ń bá ń fún Obesere, ẹ lọ ṣe kinní mọ́lẹ̀ tó ń bá ń gbó Obesere. Ó wá rí àwọn tó ń tẹ̀lé ẹ, orí wọn gẹ́gẹ́ bí ọlọ́pọlọ áyán. Àwọn tó ń tẹ̀lé ẹ náà ni you will see, wàá rí pé bọ́ ṣe máa bẹ́ẹ̀ wo fíìmù yẹn náà nìyẹn. Torí ẹ̀ ló ṣe ń bú Lizzy Anjorin tó ń bú mi ní gbogbo ìgbà, tó ń ṣe update igi àràbà tó máa wó. Igi àràbà tèmi ò lè wó. Ẹnikẹ́ni tó bá sẹ pé kí igi àràbà mi wó, igi àràbà ẹ̀ ló máa wó. Ìyẹn ti tiẹ̀, kó gba ti tiẹ̀ bẹ́ẹ̀. Ṣé orí wọ ọmọ burúkú òkété aṣabikiri kejì, aṣabikiri orí social media, wá gbọ́ nǹkan tí wọ́n sọ. Ìwọ fúnra rẹ ló máa tú àṣírí ara ẹ. O gbé bèbí aláwo kan jáde lẹ́nu some few hours ago. Sórí gbogbo nǹkan máa ń wù ẹ́. Ó dá kéèyàn kí nǹkan gidi wúyàn. Ṣùgbọ́n tó bá ti ṣe, tó bá wá ṣe débi tó lápẹẹrẹ, tó ṣe débi tó jẹ́ wípé ó lápẹẹrẹ, ìyẹn náà ń pè ní pé èèyàn wà vindictive. Nítorí pé Àbíkẹ́ Jagaban ó joyè, ó mú gbogbo oyè. Ìyẹn Dorcas olórí burúkú òṣìyíká, ọmọ òfò, ọmọ àdánù, ọmọ tó jẹ́ pé àwọn tó bí wárápá náà fi ń ṣayọ̀, wárápá náà fi ń ṣe náà fi ń ṣègbéraga, wárápá dìran. Ìwọ fúnra rẹ̀ gan wárápá ń gbé ẹ, òun kú wárápá. Àbàtẹnijẹ́, arógòbògò jẹ́, gbogbo tí arógòbògò jẹ́ tí Bible sọ ń pa ẹ, máa sọ fún ẹ lónìí. Ìwọ àbáláàrú ẹ, kí ẹ̀jẹ̀ kọ́kọ́ sọ gbé nǹkan tó sọ jáde dán. Ó ní ìwọ o àgbàyà yẹn tó lọ́kọ mẹ́ta fún, tó bímọ mẹ́ta fọkùnrin mẹ́ta, ọkùnrin kan nìwọ bímọ fún tiẹ̀. Ẹ máa gbọ́ lórí burúkú ọmọ akúwárápá, ìyá akúwárápá, olóbò pàṣí wọ̀bọ̀wọ̀bọ̀, ọmọ òfò, ọmọ àdánù, olóyún rọ́bà, tóun náà ṣe content ló ṣe. Àwọn tó rò pé haters ni àwọn ló bẹ push narrative ẹ, tó rí ẹ pẹ̀lú kú ẹ tó ṣe dọ̀dọ̀dọ̀dọ̀, tó ṣe jàbàjọ̀bọ̀jọ̀bọ̀.
ikùn ẹ ti tóbi síbẹ̀ tẹ́sílẹ̀ tán ní àbò lóyún ni bí wọn náà ṣe ronú nìyẹn tó ní wàá dé fake àwọn pípù yìí wàá fake wọn ṣèbá burú ẹ kúkú lóyún kí wọn náà fake wọn pé olóyún ni bí wo àti Yinka Tnt bẹ ṣe ń push rubbish narrative káàkiri ẹ máa gbọ́ nǹkan tó ọmọ òfò yìí sọ ọmọ àdánù. Show matter. Does that matter? Like you to ask yourself, does it matter? The main thing is that o ò ní bébì kankan oyún rọ́bà ló gbé síkùn kò sí bébì kankan a ṣe analysis gbogbo ikùn ẹ oríṣiríṣi ikùn ẹ ibi tí wọ́n ti ń ṣe ultrasound fún ẹ tí wọ́n gbé ultrasound sẹ́gbẹ̀ẹ́ afẹ́rí oní CS ló fi bímọ January olórí burúkú ẹ ọmọ amiku mẹ́kọ olóṣì ẹlẹ́nu gbà sí ẹ ẹni ọmọ tó ń bù yẹ ọmọ tó ń nà yẹ ọmọ tó ń gé ìyá ẹ jẹ ọmọ tó gé oko bàbá ìyá ẹ oko ọkọ ìyá ẹ tó jàjẹ tó fẹ́ dóko Adéyínká ló ṣe ń pèrè ẹ ní Mrs. Adéyínká gbogbo nǹkan tó bá ń ṣe láyé yìí Dorcas orí burúkú ni báwo ló ṣe máa jẹ́ Mrs. Adéyínká tiẹ̀ ta pàwù bí àgbàdo olórí burúkú ọmọ tí ń pọmọ reléèwẹ̀ worú nǹkan tó kó sọmọ olórí tó kó sọmọ yẹn lọ́rùn ọmọ tí ò tí ì pọmọ oṣù kan tó gbágbádá ńlá tó gbé sọ́rùn tó kó lẹ̀kẹ̀ sí lọ́wọ́ ajẹ́páyé ẹ̀ bàjẹ́ Dorcas ọmọ olórí burúkú ni ẹ ò lè ṣoríire aṣàbíkiri ti gégùn fún ẹ pé o lè ṣoríire pé tó o bá fẹ́ mú báyìí o máa bọ́ dànù lọ́wọ́ ẹni ìyá ti wọ́ o àti gbogbo àwọn tó ń ṣe ẹ́ lóore o àdàbí tèmi Adébíyí pé tí n bá fẹ́ gbaṣẹ́ lẹ́nu ẹ nìkan ló kù tí mo bá fẹ́ gbàjẹ́ lẹ́nu ẹ ṣùgbọ́n tí mi ò bá gbàjẹ́ lẹ́nu ẹ èmi ṣẹ̀ṣẹ̀ jí ní tèmi ní ẹnu kàsì lèmi fi ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí o máa ṣubú dànù o ní rí bá ti ṣe òní rọ́nà gbégbá àti wọ́ àti ìyá ẹ máa tọwọ́ bọjú báyìí ẹ ní rómi ń bẹ̀ àdàbí tí n bá débi iṣẹ́ ẹ nìkan ló kù ṣùgbọ́n tí mi ò bá débi iṣẹ́ ẹ wàá fà tẹ́tẹ́ dì í àgbọ́. That there is a baby. Níbo ni bébì náà wà? Níbo ni bébì ẹ wà? O ní bébì kankan. O ní bébì kankan. Àtẹlẹ ìyá àgbà òṣì àgbà dáadáa àgbà aláìní. Ìyá ẹ làgbà òṣì ọmọ kékeré ẹ̀ṣẹ̀ bí ó ń ṣẹgbẹ́ ìyá ẹ fi mí díwọ̀n ní fámìlì ẹ ìyá ẹ lọmọ kékeré ẹ̀ṣẹ̀ òun ni wọ́n gbódó sí láyà tí wọ́n lù gbàùgbàùgbàù òun ní ire ní ayé ẹ̀ òun ni ò lè ṣe rere òun ló mú ẹ wá sí United Kingdom at the age of bóyá 10 bóyá 11 ni tí ayé ẹ polúkúrú muṣu tọmọ yàyàkuyà mọ́ lọ́wọ́ àwa mọ́mọ́ wá sí United Kingdom ó ṣoríire abímọ sílùú yìí ọmọ wa ṣoríire àwa wá sílùú yìí àkùsọ́kùnrin tó bá ń kúrò lọ àkùsọ́kùnrin tó mú wa wá sílùú yìí àṣoríire ìyá ẹ Adébísí tó kú wárápá aṣàbíkiri tó ní ìyẹn Tòkunbọ̀ Abọ́dẹrìn tó ní wọ́n táàgì ẹ̀ pé lọ jalè ní Tesco tó ní kó má wọ ọbẹ̀ mọ́ tó bá nẹ̀ for life ìyá ẹ̀ ló lórí burúkú ìyá ẹ̀ ló lòṣì ìyá ẹ̀ ní àgbàyà ìyá ẹ̀ Adébísí òun ló bímọ mẹ́ta fún ọkùnrin mẹ́ta bẹ́ẹ̀ mi náà ṣe bímọ mẹ́ta fún ọkùnrin mẹ́ta ìyá ẹ̀ kò ní dá fún ìyálà ìyá ẹ̀ Dorcas ó máa ṣàbí kiri ó máa ṣàbí jẹun ò ní jèrè nílé ayé ẹ ìyá ẹ ló ń bá wí sórí ṣó tí n bá ṣe ṣó ẹyọ kan yìí tí màá ṣe fún ẹ yìí ó máa gbáskì á dẹ̀ go viral lórí burúkú ọmọ òfò ọmọ rádaràda ọmọ tí ò ní láárí ọmọ tó mú wá sílùú òyìnbó pé kó wá ṣoríire tó ṣorí burúkú ọmọ tó jẹ́ wípé ó ń tọrọ jẹ ní donation ni ọmọ tó jẹ́ wípé ọmọ àlè gidi ni ọmọ lèrè ni ọmọ lèrè ni bàbá ẹ kú ìyá ẹ gọgọ pàápàá ẹ̀gbọ́n ẹ wọ́n pa sí testing ground ni according to Tòkunbọ̀ Abọ́dẹrìn ayé ẹ bàjẹ́ ayé ẹ polúkúrú muṣu gbogbo ẹnikẹ́ni tó bá wọnú ilé ayé ẹ tílé ayé ò bá rí rádaràda ò ní fi sílẹ̀ násẹ́fù Àdìsá ó sá fún ẹ tèfètèfè ni ó kọ́mọ sí ẹ lọ́wọ́ olórí burúkú ọmọ játijàti ṣé wọ́n tó dé abẹ́wúdù ó tó dé SC2 tó ń gbé ń bẹ̀ yẹn àbáyé ẹ bàjẹ́ ọmọ òfò ọmọ rádaràda.
ìyẹn tó lọ ń dọ́kọ̀ rẹ̀ wọ́n níyẹn náà ń béèrè pé ta ni bàbá bébí aláìníròónú ara Galatia. olórí burúkú nìyẹn wàá mú ọ̀rẹ́ tó ń do ọkọ ẹ̀ wá irọ́ ti bàtà yí ẹ jẹ ọkọ ọ̀rẹ́ ẹ̀ wo lodo aláìníròónú ara Galatia nìyá ẹ àti gbogbo àwọn aláfẹ̀yìntì ẹ àwọn aláfẹ̀yìntì ẹ tó ń sponsor ẹ tí wọ́n fún ẹ lówó wọn ò ní rí bá ti ṣe wọn ò ní rọ́dọ̀ gbégbá ó lè ní gbogbo yín bẹ́ẹ̀ ṣe jówó àbáṣà tó jẹ́ pé owó àbáṣà ni wọ́n fi ń ṣe ẹ́ láàánú báyé yín ṣe máa rí báṣabàṣà nìyẹn gbogbo ẹ̀yin tó jẹ́ wípé owó tó jí ní Nàìjíríà náà fi ń ba kúròlù yín àti wọ́ àtàwọn alátìlẹ́yìn òfò lẹ máa ṣe ẹ̀ ní gbádùn ẹ̀ ní jèrè ẹ̀ ní láyọ̀ gbóhùn sókè. Gbàjátijàti àgbàrédèrèdè. ìyá ẹ àti àwọn tó ń sponsor ẹ ní àgbàrédèrèdè irú jẹ́ẹ̀kì yẹn jẹ́ẹ̀kì tó ń sponsor ẹ jẹ́ẹ̀kì tó ń gbé ẹ mọ́ra ní Nàìjíríà tó ń bẹ ẹ rìn síwájú tó ń gbé ẹ lọ sílé olóògùn òun ni rádaràda òun ni òní rí bá ti ṣe òun ni òní rọ́nà gbégbà ilé ayé ẹ máa porúkúrú muṣu àwọn ọmọ ẹ bó ṣe rí rádaràda yẹn làwọn ọmọ ẹ ṣe máa rí òní jẹun tó bá jẹun báyìí igi ló jẹ tó bá mu omi báyìí ibi ló mu ibi ló máa jẹ kiri ilé ayé ẹ ó máa dàbí àdátán ò ní rí bá ti ṣe òní rọ́nà gbégbà Dorcas ayé ẹ máa bàjẹ́ rádaràda ló máa jẹ́ títí ẹ. burúkú wọ́n ní wọn náà béèrè ta ni bàbá bébì. bẹ́ẹ̀ ni mo béèrè lọ́wọ́ ẹ pé ta ni bàbá bébì wọ fúnra rẹ wàá gbọ́ ánsà tó fún ara ẹ mo béèrè lọ́wọ́ ẹ pé ta ni bàbá bébì torí pé o lóyún látàárọ̀ dalẹ́ èmi Adébíyìnká aláṣàdúrà mò ń sọ fún ẹ wípé tó bá gbin nkíhun tó bá jábọ́ ní backside ẹ ìgbẹ́ ni tó bá jábọ́ níwájú ẹ ẹ̀jẹ̀ kọlọ̀bọ ni ọmọ ò lè jáde látara ẹ mọ́ Dorcas Adéyínká àdàbí tí n bá pa iṣẹ́ ẹ lẹ́kún tí n bá lọ síbi iṣẹ́ ẹ tí mo bà iṣẹ́ ẹ jẹ́ ṣùgbọ́n tó bá wá bà iṣẹ́ mi jẹ́ for no just cause tó jókòó tó ní o máa bà iṣẹ́ mi jẹ́ tó dẹ̀ lọ sí NMC tó fẹjọ́ mi sùn ló máa àdàbí tí n bá ṣe irú ẹ̀ fún ẹ tó bá jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣe tó jẹ́ pé ó ń fún ẹ ní oúnjẹ mo takò rí ṣùgbọ́n tí mi ò bá takò wàá ṣa ibi jẹ kọ́dún yìí tó parí wàá kẹ́kẹ́ tó korò wàá sunkún kíkorò kọ́dún yìí tó parí Dorcas Adéyínká wàá sun ẹkún tó korò àdàbí tí mo bá lọ síbi iṣẹ́ tí mo fẹjọ́ ẹ̀sùn rí tàbí níbi bísínẹ́sì ẹ tí mo déwájú bísínẹ́sì ẹ tí mo ní kọ́ má ba ẹ rajà àdàbí tí mi ò bá ti ná owó mi fún ẹ tó jẹ́ pé mo fi rajà lọ́wọ́ ẹ tí mo tún wá ń polówó ẹ nìkan ló kù ṣùgbọ́n tó bá jẹ́ pé ó kàn máa wá attack me randomly tí mo bá dẹ̀ feel pé ó yẹ kí n dá ẹ lóhùn at any point in time tí mo dá ẹ lóhùn eléyìí tó tún wá ṣe yìí ó wá gbé sàárẹ̀ kọjá mọ́ṣáláṣí ó wá lọ sí NMC ó fẹjọ́ mi sọ parọ́ ńlá ń bẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ pé Ọlọ́run vindicate me but the fact pé Ọlọ́run vindicate mi ò ní pé kí n wá sọ̀rọ̀ máa fi hàn yín ohun tí ọmọ burúkú yìí ṣe ìwọ ní ẹni bí èṣù láàlú èṣù tí ń gbélé oríta ló máa gbé wọ́n á máa tọ́ ìpolí ẹ lórí ni wọ́n á máa tọ́ àdìlé ẹ lórí ni ó ti fún èṣù àti ògún ní ohun tí wọn kì í jẹ ṣó ti yé ẹ bẹ́ẹ̀ yẹn torí náà ni pé òun láti rí ṣonṣo òun láti gba ṣonṣo ọ̀rọ̀ tiẹ̀ kọ́dún yìí tó parí wàá tọwọ́ bomi ojú báyìí òní romi ń bẹ̀ wàá tọwọ́ bojú òní romi ń bẹ̀ Dorcas ọmọ Adéyínká tó ń pèrè ẹ̀ ní ọmọ Adéyínká tó kì í ṣàdéyínká tó ń pe ara ẹ̀ ní aya Adéyínká tó kì í ṣàdéyínká oyè méjèèjì rádaràdá tó ló jẹ ní Nàìjíríà Mrs Adéyínká ló pe rẹ̀ ń bẹ̀ ṣó ti yé ẹ wàá tẹ́ wàá tí wàá gbé ṣùkù pọ̀yìn wàá tẹ́ wàá tí wàá gbé ṣùkù pọ̀yìn ò ní ṣerú ẹ̀ mọ́ láyé ẹ. ó ló yẹ ká máa bi léèrè yẹn hello ìwọ ló yẹ ká bi ní question yẹn pé ta ni bàbá bébì ìwọ tó jẹ́ pé mẹ́ta ló wà lọ́wọ́ ẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta different èmi ò bímọ fọkùnrin méjì. ṣé gbọ́ ohun tó sọ òun ò bímọ fún ọkùnrin méjì òótọ́ ló sọ
ọmọ ẹyọ kan ṣoṣo tó bí láyé ẹ Oyinkansola násẹ́fù ló bí fún ó bímọ fọkùnrin méjì yes oyún rọ́bà ló gbé síkù nínú ọ̀rọ̀ tó bá sọ ibẹ̀ láti máa mú ẹ ó bímọ fọkùnrin méjì násẹ́fù nìkan lọkùnrin tó bímọ fún Oyinkansola nìkan ló bí eléyìí tó ló bí oyún rọ́bà ni kì í ṣe ọmọ tiẹ̀ ọmọ Margaret ni ọmọ àbúrò ẹ ni ó jágbá ni gbogbo nǹkan ló máa ń jágbá ó bímọ fọkùnrin méjì ó tọ́ ni ẹyọ ọkùnrin kan ṣoṣo Oyinkansola yẹn náà ló jábọ́ lára ẹ God bless you ó bímọ fọkùnrin méjì ọmọ ọkùnrin kan ló bímọ fún násẹ́fù yẹn nìkan náà ló bímọ fún násẹ́fù yẹn nìkan ló bímọ Oyinkansola yẹn náà ló jábọ́ lára ẹ èmi ò lè jábọ́ ń bẹ̀ nítorí pé eléyìí tó bí tó sọ pé ó bí kì í ṣe ọmọ ẹ kì í ṣe ọmọ oyún rọ́bà ló gbé síkù olórí burúkú aláìmoore ọmọ lásán ìkejì ajá rádaràda ẹ máa gbọ́. ìwọ tó jẹ́ pé mẹ́ta ló wà lọ́wọ́ ẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta different èmi ò bímọ fọ́. àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó wà lọ́dọ̀ mi different fathers ni wọ́n àfi bo èmi náà mo wá sọ lórí ìkànnì mi ìpúrọ́ mi ò ṣe skit mi ò fàwọn ọmọ tèmi ṣe skit mi ìfàwọn ọmọ mi ṣe content fáwọn viewers mi ìfàwọn ọmọ mi ṣe content fáwọn followers mi ìfàwọn ọmọ mi ṣe content fáwọn fans mi bíi tiwọ àti ìyá ẹ olórí burúkú akúwárapà ọkàn ọmọ kan ṣoṣo ló bí ẹnìkan ló bímọ fún násẹ́fù yẹn náà dẹ̀ ni òun nìkan ló bí Oyinkansola fún ọmọ tó ló bí ọmọ rọ́bà ni kì í ṣe ọmọ ẹ ọmọ Margaret nígbà ọmọ fọlọ́mọ olórí burúkú ọmọ àlè játijàti. different èmi ò bímọ fọkùnrin méjì mi ò bímọ fọkùnrin mẹ́ta nígbà tẹ́ tó ní ọmọ. ó bímọ fọkùnrin méjì ó bímọ fọkùnrin mẹ́ta òótọ́ ni nítorí pé Oyinkansola nìkan ló bí Oyinkansola nìkan ló bí ó bímọ fọkùnrin méjì ó bímọ fọkùnrin mẹ́ta Oyinkansola nìkan ló bí ìwọ fúnra rẹ̀ wombless olóyún rọ́bà ó bímọ ibo ló ti rọ́mọ tó fẹ́ bí àwa tọ́mọ pọ̀ lára wa báyà lè bí káàkiri kì í ṣàrùn kì í ṣe nǹkan burúkú kì í ṣe nǹkan tá a lè fi yan gan ọkùnrin mẹ́ta la bímọ fún àwọn ọmọ wa dẹ̀ ṣoríire wọ́n ń bímọ à ń gbé wọn sókè wọ́n ń bímọ à ń yọ̀ lórí burúkú ọmọ òṣì ọmọ òfò rádaràdà ọmọ kan ló bí ọlọ́mọ kan ṣoṣo ni ẹ̀ ṣoṣo ẹyọ kan yẹn náà ló ní ló bí fún násẹ́fù ti bímọ kiri bẹ́ẹ̀bi náà ṣe bímọ kiri ìyá ẹ̀ náà bímọ kiri olórí burúkú ìyá ẹ̀ ṣé bàbá kan náà ló bí wà tí Margaret ọmọ òfò amúnibú ni ẹran ìbíyẹ fọ́ lójú ọ̀tún ó fọ́ lójú òsì ó ń pe àwọn èèyàn yìí pé òun lọ́ba afọ́jú àbó òrí bó ṣe rí olórí burúkú ọmọ òṣì rádaràda bó ṣe fìbọn fọ́ orí ẹ̀gbọ́n ẹ̀ according to Tòkunbọ̀ Abọ́dẹrìn ní Stanley Grand the same thing náà máa ṣe fún wọ